This past few days has been very tough for me. Mo ti sunkún ojú mi ti wú. Mo ti bira mi láìmọye questions. Kí ló dé torí rí ẹ̀dá máa ń bí ẹ̀dá ẹgbẹ́ nínú? Kí ló dé tó jẹ́ wípé àwọn ẹ̀dá máa ń fẹ́ kí ọmọ ẹ̀dá ṣiṣẹ́ kó má rere jẹ? Kí ló dé tá máa ń fẹ́ gbìn, tá máa ń fẹ́ ká níbi tá gbìn sí? I have been in the industry for a very long time, like a very long time. Mi lè kàyé movies tí mo ti produce, but my latest one, Okoramota, happens to be the first film tí mo máa ṣe tó máa pariwo. Mi lè sọ effort tí mo put into that production. Gbogbo strategies ni mo lò pé kí fíìmù yẹn lè pariwo. Mo dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ jẹ́ kó pariwo láì tí release ẹ̀. Ẹ̀yin kan dẹ̀ jókòó síbi kan. Tájọ́ ń ṣiṣẹ́ kan náà, tẹ́ jẹ́ colleague mi, ẹ dẹ̀ jókòó síbi kan. Ẹ dẹ̀ rò pé ẹ fẹ́ kí n ṣòwò kí n má jèrè. Same concept. Ẹ dẹ̀ lọ jókòó, ẹ dẹ̀ lọ pàǹtíra mọ́tà. Same concept tí mo ti ṣe. Kí ló dé? Kí ló dé tẹ́ ní bẹ̀rù Ọlọ́run? Kí ló dé? Honestly, I promise myself not to cry, but I can't help it. Honestly, I cannot. Because, oh my God, mi lè sọ iye wàhálà tí mo ṣe lórí fíìmù yìí. Mi ò lè sọ iye ogun tí mo jà lórí fíìmù yìí. Honestly, mi yẹn bá rò pé mo lè ṣe nǹkan tí mo ń ṣe, but I just have to do it because mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ń ṣẹ̀. Tó bá ní ẹ̀ṣẹ̀ tí mo ń ṣẹ̀ ni bóyá kẹ́ bá mi bẹ̀bẹ̀. I sold my land nítorí pé mo feel pé okay, mi ò ní sunkún. I sold my land. Okay, for a very long time that I've been working, that I've been producing. Okay, let me just do this in my name. I just can't go lọ́wọ́ anybody. I sold my land. Ẹni tí ó jẹ́ kí n kọnu sí, mo kọnu sí. Ẹni tí ó jẹ́ kí n yáwó lọ́wọ́ ẹ̀, mo yáwó lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọwọ́ sí. All because mo fẹ́ ṣe fíìmù yìí. Mo wá ṣe tán. Ẹ tí ẹ dúró kó jáde. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ dẹ̀ wò pé ẹ̀yin náà máa lọ́mọ. Táwọn ọmọ yín náà máa débi tí mo dé. Ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ yín ṣoríire. Ẹ dẹ̀ fẹ́ ẹ fẹ́ ṣòwò, ẹ fẹ́ jèrè. Same concept. Gbogbo àwọn clips tẹ́ ti rí lórí social media tí mo post while shooting Okoramota. Ẹ dẹ̀ compile everything. Ẹ dẹ̀ kọ story around there. Ẹ dẹ̀ fẹ́ báṣẹ́ mi jẹ́. Kí ló dé? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ẹ jọ̀ọ́, my industry people, ẹ ṣàánú. Ẹ má bà tèmi jẹ́, má jẹ́ kí n jẹ gbèsè. Ẹ jẹ́ kí n ṣòwò, ẹ jẹ́ kí n jèrè. Ẹ jọ̀ọ́, kí ló dé? Tí má ṣẹ̀yìn ẹ̀dẹ̀ sọ kí n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ẹ má bà tèmi jẹ́. Ẹ wá lọ kọ́ àwọn actors tẹ́ mọ̀ pé wọ́n tóbi jà wọ́n tí mo lò lọ. Torí pé ṣáfẹ́ bà iṣẹ́ ti tèmi jẹ́. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ìyá mi ò bí púpọ̀, ẹ jọ̀ọ́. Èmi làkọ́bí ìyá mi, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. This is the first production that I will be doing in my name.
ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n jèrè. Please don't frustrate my effort, John, to your Lord. I promise myself I'm not going to cry. Mi ò dẹ̀ fẹ́ sunkún, mò ń bẹ̀ yín ni mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ yín, mo fẹ́lẹ́ dá ìyá mi bẹ̀, mo fẹ́lẹ́ dá mi bẹ̀ yín, John, torí Ọlọ́run. Ẹ má bàṣẹ́ mi jẹ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin fans, ẹ jọ̀ọ́, ọkọ Rámọ́tà èmi ni mo ní. Kó tó di pé àwọn ọmọ yẹn tó wá sọ pé ọkọ Rámọ́tà ni mí. Bàbá ọkọ Rámọ́tà, kíní kan ọkọ Rámọ́tà, ẹ jọ̀ọ́. Fíìmù tèmi tí mo ṣe J6 production, ọkọ Rámọ́tà, ẹ jọ̀ọ́, tó bá jáde bá mi wò. Ó máa jáde very soon, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ jẹ́ kí n ṣòwò, ẹ jẹ́ kí n jèrè, ẹ má jẹ́ kó bà tèmi jẹ́, mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi o. Ramo, 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 ramo.